èyí tí Tinubu ṣe yìí dáa tàbí kò dáa ni. Bí àwọn èèyàn ti ń jí ní òwúrọ̀ kùtùkùtù lọ́jọ́ àìkú Sunday ọjọ́ keje oṣù kejìlá yìí ní Kútọnù àti agbègbè ẹ̀ ní orílẹ̀-èdè Benin tó mú létí Nàìjíríà. Ariwo tí wọ́n gbọ́ ni pé àwọn sọ́jà ti gbàjọba o. Wọ́n bẹ̀rẹ̀ sí í gbọ́rọ̀ ìbọn, wọ́n sì ti ti ibi gbogbo pa pátápátá. Àwọn sọ́jà ń lọ wọ́n ń bọ̀. Wọ́n sì kìlọ̀ fáráàlú gbogbo pé kí wọ́n gbé ilé wọn, bí bẹ́ẹ̀ kọ́ ọmọ tó bá jáde iná yóò mọ̀. Láti fi ìdí ọ̀tẹ̀ náà múlẹ̀, àwọn sọ́jà tún kọ lu ilé ààrẹ wọn Patrice Talon. Wọ́n gbìyànjú láti pa á bí wọ́n bá rí i tàbí kí wọ́n gbé e sá lọ. Àmọ́ ọkùnrin náà fewé ààbò bò wọ́n lójú, ó yọ́ jáde mọ́ wọn lọ́wọ́, ó sì sá lọ sí ilé tó ń ṣojú ilẹ̀ France, ìyẹn France Embassy ní orílẹ̀-èdè wọn. Bẹ́ẹ̀ náà ni wọ́n gba iléeṣẹ́ rédíò àti gbogbo iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, wọ́n sì bẹ̀rẹ̀ sí í kọrin ológun, wọ́n ń lu ìlù àwọn sọ́jà, èyí tó fi hàn pé orílẹ̀-èdè náà ti bọ́ sọ́wọ́ àwọn ológun. Ẹ̀rù bà gbogbo àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ yìí àti àwọn ará Nàìjíríà níbí pàápàá, nítorí ọdún tó ń bọ̀ yìí nínú oṣù kẹrin ni wọn yóò dìbò tuntun tí Talon tó ti ń ṣe olórí ìjọba Benin láti 2016 yóò sì lọ. Ọ̀rọ̀ náà dé tí gbọ́ ìjọba Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbọ́ kò lè ṣe bí aláìgbọ́, torí ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni. Bẹ́ẹ̀ ni Tinubu àti àwọn tí wọ́n jọ ń ṣèjọba kò lè gbọ́rọ̀ náà kí wọ́n ṣe bí aláìgbọ́. Àti pé àwọn olórí orílẹ̀-èdè Áfíríkà gbogbo náà kíá ni gbogbo wọn dìde sí i. Ìdí ni pé èyí tí àwọn sọ́jà fẹ́ máa ṣe ní Áfíríkà báyìí ìbẹ̀rù ló ń jẹ́ fún àwọn olórí ìjọba gbogbo. Kò sì sẹ́ni tó rò pé irú eléyìí yóò ṣẹlẹ̀ ní Benin, nítorí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni orílẹ̀-èdè náà ti wà láìsí wàhálà kankan tí ẹnikẹ́ni kò sì gbúròó ìjọba ológun níbẹ̀ rárá. Ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2021 ni àwọn sọ́jà gbàjọba ní orílẹ̀-èdè Mali tí wọ́n sì gbé ààrẹ Ba Ndor tí wọ́n gbé e tì mọ́lé. Lọ́dún 2021 náà ní ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún náà ni àwọn sọ́jà gba ìjọba ilẹ̀ Guinea tí wọ́n sì mú ààrẹ tí í ṣe olórí orílẹ̀-èdè wọn nígbà náà Alpha Condé. Ní Burkina Faso nítòsí níbí ní 30 oṣù kẹsàn-án ọdún 2022 àwọn sọ́jà gbàjọba ibẹ̀, wọ́n sì gbé ààrẹ Paul Henri Sandago Damiba lọ. Lọ́dún 2023 làwọn sọ́jà gbàjọba ní Niger lẹ́gbẹ̀ẹ́ wa níbí lọ́jọ́ 26 oṣù keje ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbàjọba náà ni wọ́n sì ti mú ààrẹ Muhammad Bazoum. Lásìkò tí ariwo pé àwọn kan fẹ́ fìbọn gbàjọba ní Nàìjíríà tiwa níbí ń lọ lọ́wọ́ lóṣù tó kọjá yìí, tí wọ́n sì ní wọ́n ti ṣa àwọn ọ̀gá sọ́jà kan. Àsìkò náà ni wọ́n fìbọn gbàjọba ní Guinea Bissau lọ́jọ́ 26 oṣù kọkànlá ọdún 2025 yìí. Ó sì dàbí pé àwọn sọ́jà ilẹ̀ Áfíríkà ti fẹ́ sọ kínní ọ̀hún di àǹkó. Ó ń fẹ́ di àṣà pé kí wọ́n tún padà wá kí wọ́n fìbọn gbàjọba lọ́wọ́ àwọn olóṣèlú gbogbo. Ohun tó mú kí àyà gbogbo àwọn olórí ìjọba Áfíríkà náà tún járe nígbà tí wọ́n gbọ́ pé wọ́n gbàjọba lọ́wọ́ ààrẹ Talon ti orílẹ̀-èdè Benin, ẹni tó ti lo ọdún 9 lórí oyè, tó jẹ́ ọdún tó ń bọ̀ ní sáà kejì ẹ̀ yóò pé tí yóò sì máa kó àǹgárá ẹ̀ lọ tí ẹlòmíì yóò sì tún gbàjọba. Bẹ́ẹ̀ wọ́n ti gbàjọba náà tán o. Lórí àwọn sọ́jà tó gbàjọba ọ̀hún, Colonel Pascal Tigre ti kéde pé àwọn ti gbàjọba lọ́wọ́ Talon nítorí ìjọba tó ń ṣe náà kò dáa rárá. Bó ti kéde níléeṣẹ́ rédíò àti orí tẹlifíṣàn ni wọ́n kó gbogbo àwọn òṣìṣẹ́ rédíò wọ̀nyí tí wọ́n kó wọn sójú kan tí wọ́n sì tì wọ́n mọ́lé níbẹ̀ pé ẹnì kankan nínú wọn ò gbọ́dọ̀ jáde. Ní gbogbo orílẹ̀-èdè náà bá kan bóbó, wọ́n bá gba ìjọba náà gbé o, bí kò jẹ́ ọgbọ́n tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tètè dá sí kinní ọ̀hún. Lẹ́sẹ̀ kan náà tí Tinubu gbọ́ ló kàn sí àwọn olórí ológun rẹ̀ ní Nàìjíríà níbí. Ó ní kí wọ́n dìde ìjà kí wọ́n sì dá orílẹ̀-èdè Benin padà sọ́wọ́ àwọn olóṣèlú, kí wọ́n lé àwọn sọ́jà náà kúrò níbi tí wọ́n sá pamọ́ sí, kí wọ́n sì dá Talon padà sípò ẹ̀ gẹ́gẹ́ bí olórí ìjọba tiwantiwa. Ohun tí yóò wá ya gbogbo ayé lẹ́nu jùlọ ni pé láàrin ìṣẹ́jú kan sí kejì àwọn ọmọ ogun Nàìjíríà ti wà ní orílẹ̀-èdè Benin, kíá ni wọ́n sì ti tẹrí àwọn ọlọ̀tẹ̀ náà bá. Bó tiẹ̀ jẹ́ wọ́n ní àwọn ọmọ ogun láti Ghana, Sierra Leone àti Ivory Coast sáré kún wọn lọ́wọ́, gbogbo wọn ló gba Nàìjíríà ní aṣáájú tí wọ́n sì ní àwọn ní bàbá nídìí ètò ọ̀hún.
títí di aago 11 òwúrọ̀ ọjọ́ Sunday yẹn ni àwọn sọ́jà Tigray ṣì ń halẹ̀ pé àwọn ti mọ́yè yìí jẹ ìwò ń pápá ìwò nà àfi bí kí náà ṣe yí bìrì mọ́ wọn lọ́wọ́ kí aago 12 tó lù ní ọjọ́ kan náà tí àwọn sọ́jà tó sì fẹ́ràn ààrẹ wọn àti àwọn ti Nàìjíríà ya bò wọ́n bí òjò àrọ̀ kúrò kí olójú òsì tó ṣẹ wọ́n ti gbàjọba náà padà lọ́wọ́ wọn. Àwọn sọ́jà 14 ni wọ́n ti rí kó tí Tigray ọ̀gá wọn pátá sì faraṣoko wọ́n ń wà lọ́wọ́lọ́wọ́. Àmọ́ gbogbo ẹni tó gbọ́ ọ̀rọ̀ yìí ni wọ́n ń kọ hà. Wọ́n ń béèrè ibi tí Nàìjíríà ti rí agbára tí wọ́n lò yìí ni àti bó ṣe yá Tinubu lára láti lè tètè ṣe ohun tó ṣe. Bí àwọn kan ti ń sọ pé ṣeré bẹ́ẹ̀ lọ́mọkùnrin ń ṣe tí wọ́n sì ń kan sáárá sí ààrẹ wa. Wọ́n ní ohun tó ṣe yìí dáa gan ni nítorí ó ń gbìyànjú láti fi ẹsẹ̀ democracy múlẹ̀ nílẹ̀ Áfíríkà ni. Ìyẹn ló ṣe ṣáájú àwọn tó kù láti rí i pé àwọn dá ìdìtẹ̀gbàjọba àwọn ológun náà dúró kíákíá. Àwọn yìí ní bó bá jẹ́ Tinubu ló ti ń ṣèjọba láti ọjọ́ yìí wá ni àwọn sọ́jà tí wọ́n ti gbàjọba ní àwọn orílẹ̀-èdè Áfíríkà yìí wọn ò ní ráàyè ṣe bẹ́ẹ̀ nítorí yóò ti fi sọ́jà lé wọn. Àwọn míì ní kinní náà ò rí bẹ́ẹ̀ o. Wọ́n ní ọlọ́gbọ́n làárọ̀ ni o pé ọgbọ́n ni Tinubu ń dá láti dá ìbẹ̀rù sí ọkàn àwọn sọ́jà gbogbo àti láti jẹ́ kí wọ́n mọ̀ pé sọ́jà yòówù tó bá fẹ́ gbàjọba nílẹ̀ Áfíríkà gbogbo àwọn orílẹ̀-èdè tó kù ni yóò dìde láti gbèjà orílẹ̀-èdè tí wọ́n bá ti fẹ́ fi tipátipá gbàjọba wọn. Wọ́n ní ọ̀rọ̀ tàwọn sọ́jà tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ó wà lára ohun tó jẹ́ kí Tinubu ṣe bó ti ṣe. Àmọ́ àwọn tọ́rọ̀ náà ká lára jù ní àwọn tí wọ́n ń ṣàlàyé pé irú agbára tí Tinubu sáré lò fún wọn ní Benin yìí tó ní kí aeroplane sáré kó àwọn ológun lọ tí wọ́n sì jagun náà ní àjàṣẹ́gun láàrin wákàtí díẹ̀. Kí ló wáá dé tí Tinubu kò lè lo agbára yìí fún àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń fòòró ìjọba àti àwọn èèyàn Nàìjíríà lójoojúmọ́? Àwọn yìí ní bí aeroplane Tinubu bá fi lè sáré lọ sí Benin tó lé àwọn sọ́jà ibẹ̀ lọ tó sì gbàjọba padà fún olórí ìjọba náà kò sí ìdí kan tí wọn kò fi lè ṣe bẹ́ẹ̀ fún àwọn afẹ̀míṣòfò nítorí ó ti hàn pé òṣèlú wà nínú ohun tí kò jẹ́ kí ogun àwọn afẹ̀míṣòfò yìí parí. Torí lásìkò tó bá yẹ kí wọ́n ṣígun lọ bá wọn nínú ìgbẹ́ àwọn kan yóò dìde láti dí kinní náà lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ làwọn tí wọ́n fẹ́ràn ìjọba Tinubu àti bó ti ń ṣe ní ọ̀rọ̀ náà kò rí bí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ti ń sọ. Wọ́n ní ohun tó hàn báyìí ni pé Tinubu ti gba agbára kún agbára ni èyí tí wọ́n sì ṣe yìí bí ìdánrawò lásán ló jẹ́ torí nígbà tí wọ́n padà délé yìí àwọn sọ́jà wa àti àwọn ọ̀gá wọn ti rí i pé àwọn lè kojú àwọn afẹ̀míṣòfò yìí tí kinní kan ò ní ṣe. Ìrònú tàwọn ará Benin fúnra wọn tilẹ̀ yàtọ̀ pátápátá sí èyí. Ijó làwọn ń jó, ayọ̀ ni wọ́n ń yọ̀ tí wọ́n ń sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ Tinubu tó gba àwọn lọ́wọ́ ìjọba ológun lọ́dọ̀ tiwọn. Àríyànjiyàn tó kàn wá náà ni pé ǹjẹ́ àwọn Tinubu yóò lè lo irú agbára yìí fáwọn afẹ̀míṣòfò nílé báyìí bí? Ohun tí wọ́n sì ṣe ń béèrè nìyẹn pé ṣé èyí tí Tinubu ṣe yìí dáa tàbí kò dáa. Ọláìwọlá Alága ló sáré yẹ ọ̀rọ̀ àwọn sọ́jà Nàìjíríà tí wọ́n gbà wọ́n lọ́wọ́ ìjọba ológun Benin yìí wò tó sì ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ òní o.